Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo tún kí ẹ̀yin ọmọ ìyá mi káàbọ̀ lẹ́ẹ̀kan sí ibi tí a ti yanjú díẹ̀ nínú àwọn irọ́ ìjọ Ahmadiyya. Ọ̀rọ̀ tí a parí tán òun náà ni ọ̀rọ̀ nípa ìjọ Ahmadiyya, ọ̀rọ̀ nípa òǹkà wọn àti àwọn àtakò èyí tó wà nínú iye nọ́mbà tí ìjọ Ahmadiyya ń fún wa wípé òǹkà wọn jẹ́ lágbàńlá yìí. Ọ̀rọ̀ náà pàtàkì sí wa púpọ̀ pẹ̀lú wípé ó ń fi àwọn àtakò hàn nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Ghulam Ahmad bákan náà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ lẹ́yìn ẹ̀. Lórí ọ̀rọ̀ iye èèyàn báyìí ló ti jọyìn ìjọ Ahmadiyya, èyí tí ìjọ Ahmadiyya máa fi ń ṣe fáàrí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ohun tí Ghulam Ahmad tiẹ̀ sọ lórí ọ̀rọ̀ náà ó jẹ́ ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀, èyí tí ó yẹ kí á gbé yẹ̀wò torí pé àrípò fi ń ṣe fáàrí nísìnyí pé ó di èèyàn báyìí tó ti ṣe bẹ́yìn àfohùn tí wọ́n ti di ọmọlẹ́yìn òun tí wọ́n sì ń tẹ̀lé òun tọkàntọkàn. Nínú ọ̀rọ̀ Ghulam Ahmad tá a rí kà tẹ́lẹ̀ òní wípé ọmọ ẹ̀ tí í ṣe Bashir Ahmad èyí tó kọ tírà Siratul Mahdi, ọmọ yìí ni wọ́n ń pè ní Qamarul Anbiya. Òun yàtọ̀ fún Bashiruddin Mahmud Ahmad tí í ṣe khalifa ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ń pè yẹn ní Ali ibn al-Maw'ud, that is the promised son. Bàbá ń jẹ́ the promised Messiah, ọmọ ń jẹ́ the promised son. Kò burú ká máa promise ara wọn lọ bẹ́ẹ̀ yẹn náà. Ọmọ Ghulam Ahmad Bashir Ahmad Qamarul Anbiya ó kọ́ nínú tírà tó pè ní Siratul Mahdi. Kí ló kọ síbẹ̀? Tá bá wo part 1 nínú ìwé náà, tá wo narration yẹn riwaya number 111 ó wà ní page 100. Ọmọ náà ń sọ nínú ìwé náà wípé ó ní akhbarani Mayyan Abdullahi Sanuri, ó ní Mayyan Abdullahi Sanuri sọ fún un pé indama lam yakun hadratu Mirza Ghulam qad bada'a ya'khudhu al-bay'ata min atba'ihi. Ó ní Mayyan jẹ́ kó yé òun pé kí Ghulam Ahmad tó máa gbà káwọn èèyàn máa ṣe bẹ́yàn fún kó tó di pé ó fàyè ilẹ̀ fáwọn èèyàn láti máa di ọmọlẹ́yìn ẹ̀ ká máa ṣe bẹ́yàn fún. Ó ní talabtu minhu marratan an yaqbala bay'ati. Mayyan Abdullahi Sanuri ó lóun sọ fún Ghulam Ahmad tó jọ ga àwọn wípé òun fẹ́ ṣe bẹ́yàn fún, fa ajaba, ó ló sọ fún òun jọ́nà wípé inna amala alladhi ya'khudhu al-bay'ata shabihun bi amali munazzif al-marahid. Ó ní orí iṣẹ́ àpèjúwe tá a lè fi ẹni tí ó ń gbà káwọn èèyàn máa ṣe bẹ́yàn fóun ká máa di ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n sì máa tẹ̀lé tọkàntọkàn. Ó ń tà lè fi wí onítọ̀hún yẹn wé òun náà lẹni tí ó ń ṣe cleaner public toilet alladhi yunazzifu qadharata atba'ihi biyadayhi. Àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ó dàbí àpèjúwe ẹni tí ó ń fọwọ́ rẹ̀ kó ẹ̀gbin ìgbẹ́ ìtọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ torí pé ó ní kí wọ́n máa ṣe bẹ́yàn fún wọ́n sì ń ṣe bẹ́yàn fún. lidhalika fa innani la arghabu fi amalin kahata. Torí náà nǹkan Ghulam Ahmad ó sọ fún Abdullahi Sanuri níjọ́ yẹn wípé torí náà nǹkan òun ò fẹ́ máa ṣiṣẹ́ akógbẹ́ o, òun ò fẹ́ máa ṣiṣẹ́ akó èbí, òun ò fẹ́ máa ṣiṣẹ́ anọ̀tọ̀. Ọ̀rọ̀ yẹn wà nù riwaya number 111 nínú tírà Siratul Mahdi. Yàní pé Ghulam Ahmad rí ìmọ̀ àgbà bẹ́yìn àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó rí gẹ́gẹ́ bí iṣẹ́ akógbẹ́, iṣẹ́ akótọ̀ léyìí tí ó lóun sá fún torí pé òun ò lè bá wọn ṣe. Òun ò fẹ́ ṣiṣẹ́ akógbẹ́, òun ò fẹ́ ṣiṣẹ́ akó èbí, òun ò fẹ́ ṣiṣẹ́ afátọ̀. Ṣùgbọ́n nínú tó ṣe ní lè mọ̀ òun náà ni wípé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tán, ìgbà tí ó padà wá di ọdún 1889 òun lárí tí Ghulam Ahmad tó bá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ tó lóun ní ṣe yìí, ìyẹn iṣẹ́ akógbẹ́, iṣẹ́ akó èbí ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe o, ló bẹ̀rẹ̀ sí ní fa kẹ̀tíkẹ̀tí, ló ń fa ìgbẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀, ló ń kó èbí wọn, ló ń kó tọ̀ wọn. Torí pé lọ́dún 1889 tá a sọ yìí al-miladiyya òun náà ni Ghulam Ahmad bẹ̀rẹ̀ sí ní gba bẹ́yàn àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ní Ọlọ́run ti sọ fún un nísìnyí pé kó máa wá gba bẹ́yàn àwọn ọmọlẹ́yìn òun. Bí Ghulam Ahmad ṣe di cleaner public toilet nìyẹn o, bó ṣe bẹ̀rẹ̀ sí ní kó gbẹ́ kó tọ̀ kó èbí àwọn ọmọlẹ́yìn ẹ̀ nìyẹn. A rí wípé kí lélẹ́yìn náà túmọ̀ sí ẹ̀yọ́ ìyá mi contradictions. Èyí tí Ghulam Ahmad sọ fún wa yìí pé ẹni tó bá tọrọ ẹ̀ bá ń contradict ara wọn olórí oníntọ̀hún yẹn yìí ni, olópùrọ́ ni, oníkódà ẹni náà ya wèrè ni, ó yẹ káwọn èèyàn tètè fura sí. Bákan náà nínú tírà Haqiqatul Wahyi, Ghulam Ahmad tẹ̀síwájú àwọn irọ́ kàbìtì, irọ́ ńlá èyí tó ń tẹnu ẹ̀ jáde. Ẹ wo page 69
nínú tírà Haqiqatul Wahyi ó sọ ń bẹ̀ wípé wa qad dhukira nabiyyuna sallallahu alayhi wa sallam fi ba'd an-nubu'at ala annahu ilah ó ló ti ń bẹ nínú àwọn àsọtẹ́lẹ̀ kan àbí nínú àwọn ìmísí táwọn èèyàn rí gbà lọ́dọ̀ Ọlọ́run àbí tó ń Ghulam Ahmad rí gbà lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n pe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ilahu yẹn Ọlọ́run. Ìjọ Ahmadiyya ìbéèrè òun náà ni wípé níbo ló wà nínú an-nubu'at bóyá nínú tírà àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú ni o àbí nínú al-Qur'an àbí nínú hadith ànábì sallallahu alayhi wa sallam wípé Ọlọ́run pe ànábì wa sallallahu alayhi wa sallam ní ilahun. Ìjọ Ahmadiyya gbogbo bíkíbi tẹ́ bá wà lágbàáyé ẹ ràn ara yín lọ́wọ́ láti lè mú hadith náà jáde fún wa àbí àyà Qur'an náà jáde àbí àyà kan ó ṣeé ṣe kó jẹ́ àyà kan nínú ìwé àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú aṣáàfẹ́ rí kó má jẹ́ pé ọ̀rọ̀ nu lásán òun náà ni ó jẹ́ níbo ni wọ́n ti pe ànábì wa sallallahu alayhi wa sallam ní ilahun èyí tó túmọ̀ sí olúwa. nínú àwọn irọ́ Ghulam Ahmad ìyẹn ànábì òpùrọ́ tíjọ Ahmadiyya ń tẹ̀lé èyí tá a rí nínú tírà tó pè ní Tuhfatu Baghdad èyí tó wà nínú àwọn tírà tó wà nínú ìwé tí wọ́n pè ní Baqatun min Bustanil Mahdi ẹ̀wù page 20 ń bẹ̀. Ghulam Ahmad ń sọ ń bẹ̀ wípé wa qad ja'a fi akhbarin ukhra ó ló ti ń bẹ nínú àwọn làbárì mi. anna Rasulullah sallallahu alayhi wa sallam ipe ànábì wa kí àtọ̀lọ́lọ́n kó máa bá lamma tuwuffi àǹgbà tó kú sahhatil ardu ilẹ̀ kébù sí sahhatil ardu bó ṣe wà nù bí Ghulam Ahmad ṣe kọ́ nìyẹn ṣùgbọ́n wọ́n tún ṣe nísàlẹ̀ wípé sahhat kọ́ nítorí yẹ kó sọ ní sahhat sọ́ọ̀hà kì í ṣe sọ́ọ̀hàtì tẹ́lẹ̀ ní sọ́ọ̀hà ó lálàáfíà ó fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀ pẹ̀lú alifimadi kó tó kan ha sọ́ọ̀hàtì al-ardu Ghulam Ahmad sọ wípé ilẹ̀ kébò sí nígbà tí Ànábì kú láyé kọ́ọ̀lá tí ilẹ̀ sọ pé ya Rabbi ìwọ Ọlọ́run mi o bakitu khaliyatan ila yawmil qiyamati min aqdamil anbiya salawatullahi alayhim ajma'in ṣé mi ilẹ̀ wà pasófo mi ò ní rí Ànábì Ọlọ́run kan tẹ orí èmi ilẹ̀ mọ́ ilẹ̀ ń sunkún فأوحى الله تعالى إليها لولم بارن شسيله Ghulam Ahmad ló mú àdìsí yìí wá o wa qala ó ní inni akhluqu alayka unasan qulubuhum ka qulubil anbiya lọ́lọ́run bá sọ fún ilẹ̀ pé ìwọ ilẹ̀ má sunkún mọ́ ìwọ ilẹ̀ má bànújẹ́ mọ́ torí pé mi Ọlọ́run ọba wọn ó tún padà máa dá sórí rẹ̀ láìpẹ́ yìí àwọn èèyàn kan tó já sí pé ọkàn wọn dàbí ọkàn àwọn ànábì Ọlọ́run ni àyànfẹ́ èmi Ọlọ́run ọba ni wọn ó máa jẹ́ minhumul aqtab àwọn kútùbù ń bẹ nínú wọn ومنهم الأبدال أو أبدال بينهم ومنهم الغوث أو غوث بينهم ومنهم دون ذلك أو ميت يوسف نتوما تاوي بينهم وكل من المكلمين الملهمين بس ni gbogbo àwọn tá Ọlọ́run ọba bá ń bá sọ̀rọ̀ ومنهم من ó ní gbogbo àwọn tá a dárúkọ síwájú yìí àtàwọn kútùbù àtàwọn abdalu àtàwọn gáúsù ó ní gbogbo wọn nínú ẹni tá Ọlọ́run máa bá sọ̀rọ̀ ni wọ́n ṣe ومنهم من يكون قلبه كقلب نوح ó wà nínú àwọn tí ń padà dá sórí ìwọlẹ̀ tí ó rọ́pò àwọn ànábì Ọlọ́run tó ti lọ yẹn ẹni tó jásí pé ọkàn rẹ̀ ó dàbí ọkàn Nuhu ìyẹn ni pé yóò jọ Nuhu pọ̀ wà Ibrahim yóò wà nínú wọn tí ó jọ Ibrahim wà Musa yóò wà nínú wọn tí ọkàn rẹ̀ ó dàbí ọkàn Musa wà minhum alladhi kana qalbuhu ka qalbi Isa yóò sì wà nínú wọn tó jásí pé ọkàn rẹ̀ ó dàbí ọkàn Isa wa yaji'una ala aqdami nabiyyin báwọn yóò ṣe máa tẹ̀síwájú nìyẹn tí wọ́n máa ṣẹ̀mí lórí ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ṣíwájú. Ghulam Ahmad wa tẹ̀síwájú ó ní fanzur ya akhi torí náà kọ́ wọ́n ma yá mi ó ní wòye sí fanzur asara rahmatillahi kayfa akrama Allahu hadhihi al-umma ó ní lọ́wọ́ bí Ọlọ́run ọba ṣe kí àlùmọ̀ yìí tó wa ja'alahum bi anbiya'i bani Isra'ila mushabihin tó fi wọ́n jọ àwọn ànábì bani Isra'il. Ghulam Ahmad tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀yẹn ohun tó kàn mí ní péjì yẹn page 20 nínú tírà Baqatun min Bustanil Mahdi ó ní pé kíjọ Ahmadiyya sá wo àdìsí yìí toro sọ fún wa pé wa qad jaa fi akhbarin ukhra ó wà nínú àwọn làbárì kan bó ní ọ̀rọ̀ yìí wà nínú àwọn tírà ṣé inú bíbélì ló wà ní Old Testament àbí New Testament àbí nínú Zabur anabi Dawud alayhi salatu wa salam àbí nínú al-Qur'an àbí nínú àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam ó yẹ kí Ghulam Ahmad jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ kíbò sí gbàtà anabi kò láyé wípé ṣé wọn wà ní rí ẹni rí bí àwọn anabi Ọlọ́run rìn lórí òun mọ́ ni kí ni Ghulam fẹ́ fàyọ nínú àdìsí fún wa òun náà ni wípé wá yìí ò tí ì parí o àwọn èèyàn ń bẹnu àlùmọ̀ yìí tó já sí pé ipò wọn ṣe déédéé ipò àwọn ànábì Ọlọ́run ni gẹ́gẹ́ bí òun Ghulam Ahmad gẹ́gẹ́ bí òun ṣe déédéé ọ̀pọ̀ nínú àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú kódà tóun tún ju ọ̀pọ̀ nù wọn lọ torí pé sọ fún wa pé òun kì í ṣẹgbẹ́ yín sọ ọmọ Maryam. wal iyadhu billah bákan náà nínú àwọn irọ́ kàbìtì èyí tí Ghulam Ahmad pa òun náà ni
àwọn àdáparọ́ ẹ̀ nípa àwọn iṣẹ́ ìyanu tó lòun ṣe àwọn mọ̀jísáàtì ẹ̀ èyí tí wọ́n ń pè ní miracles èyí tí olótọ́wọ́ òun wáyé gẹ́gẹ́ bí a ṣe rí i pé irọ́ Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ó fojú hàn gbangba nígbà tá à ń sọ̀rọ̀ nípa iye òǹkà wọn tí wọ́n pera wọn. a tún fẹ́ yẹ abala yìí náà wò nípa àwọn iṣẹ́ ìyanu tí Ghulam Ahmad ní Ọlọ́run fi ràn wọ́n lọ́wọ́ káyé lè bá àgbà fóun gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àgbáńlá ayé torí kó sọ pé Ọlọ́run sọ nípa àwọn pé wa ma arsalnaka illa rahmatan lil alamin akọ̀ràn ìwọ Ghulam Ahmad bí kò ṣe kó máa jẹ́ aláàánú fún gbogbo àgbáńlá ayé bí Ghulam ṣe di mẹsáyà olùgbàlà nìyẹn o láì ṣe ànábì Ọlọ́run rán wọn aláàánú fún gbogbo àgbáńlá ayé ẹni tọ́lọ́run rán ní aláàánú fún gbogbo àgbáńlá ayé tó ní kíkan náà àwọn ẹrúbìnrin ẹ̀ àbí àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ kí wọ́n bá wọn bomi sí balùwẹ̀ omi gbóná tó fi ń tàǹbà tó fi ń mára tó lo omi tí Ghulam rí i pé omi náà jóun kí ló ṣe ẹ̀yàn màyà mi nígbà tá à ń sọ̀rọ̀ níjọ́ sí mo ti ṣàlàyé yẹn fún wa ó pe ọmọ ọ̀dọ́ ẹ̀ ìjọ ọmọdé ò sì jẹ́ ọ̀rọ̀ yìí yàn wọn àjà yàn ṣe ni wọ́n dìfẹ́ǹdì ẹ̀ báwo ni wọ́n ṣe dìfẹ́ǹdì ẹ̀ màá padà sọ fún yín nísìn ṣe ló pe ọmọ obìnrin tó gbé omi sí balùwẹ̀ náà pé omi gbóná báyìí ni wọ́n gbé sí balùwẹ̀ tó bá dijọ́ mi ò ní dánrú ẹ̀ ò bóyá ìwọ náà tẹ́wọ̀ ẹ̀ Ghulam Ahmad wàá rọ omi gbóná sí lọ́wọ́ ẹ̀rọ ànàbì ẹ̀rí ẹni tó ní Ọlọ́run rán wọn gẹ́gẹ́ bí òní ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yìí ó rọ omi gbóná sí ọmọbìnrin náà lọ́wọ́ ó ní tó bá dijọ́ mi kúwọ́ náà lè máa mà wípé wọ́n à ń gbómi rú omi tó bá gbóná bẹ̀ yẹn fún yàn láti lò ní balùwẹ̀ ṣó fẹ́ bómi lára ni ìjọ Ahmadiyya máa ń kí ni wọ́n sọ wọ́n ní kò burú ẹ jẹ́ kí n fi yẹn lẹ́jà rí tá bá padà ń sọ̀rọ̀ nípa àwọn ìwà òmùgọ̀ tó ń ti ọwọ́ wọn jáde bóyá máa padà mẹ́nu kan ṣùgbọ́n ṣókí tí mo lè sọ ń bẹ̀ nípa ìdísìn òun náà ni pé wọ́n ní ó fi kọ́lẹ́kọ̀ọ́ ni pé tó bá dijọ́ mi yàn kí ń gbé irú omi gbóná bẹ́ẹ̀ yẹn pé kò Islam ò ṣe é léwọ̀ fún ni láti gbẹ̀san lára ẹnì kejì tó bá ṣe àìdá fún ni ìjọ Ahmadiyya mo sọ pé àníyé má máa gbọ́ àwọn ọ̀rọ̀ kò bá gùn gbé báyìí àtàwọn ọ̀rọ̀ kàyéfì lẹ́nu ọjọ́ yìí nítorí pé wọ́n rí ànábì wọn gẹ́gẹ́ bí ẹni tí ò láṣìṣe torí tóun náà tiẹ̀ sọ ń para ẹ̀ nìyẹn bó ṣe wà nù tíra Nuzulul Masih page 202 àti tíra Nurul Haqqi page 192 àtàwọn bòmíì náà tó ti sọ wípé òun iṣẹ́ àṣìṣe ń tòun o torí pé gbogbo tóun bá sọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá bó tilẹ̀ já sí pé a padà máa yanjú àwọn tí Ghulam Ahmad pè ní mọ̀jísà àwọn ayat èyí tó pè àpèmára ẹ̀ pé òun lọ́lọ́run fi ràn lọ́wọ́ àwọn karama tòun náà nìyẹn tó fi rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe déédéé àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì Ọlọ́run kódà lẹ́ni tó ju ọ̀pọ̀ nínú àwọn ànábì Ọlọ́run lọ nínú wọn òun náà ní Isa alayhi salatu wassalam ẹ jẹ́ ká wo díẹ̀ nínú àwọn àmì náà á padà máa ń yan nàná ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ńgbà tá a bá padà débẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ sọ nísìnyí pé mélòó tiẹ̀ ní mujizat àbí ayat àbí karamat Ghulam Ahmad tó pè ní àwọn àdìlà sídìkù ẹ̀ àwọn ẹ̀rí tó ń jẹ́rìí gbé òun lẹ́sẹ̀ wípé Ọlọ́run ló rán òun àkọ́kọ́ nú ẹ jẹ́ ká wo tírà tó kọ ní 1891 torí pé màá fi ọdún wo àwọn ọ̀rọ̀ náà ká lè bá a mọ̀ bí ọ̀gbẹ́ni náà ṣe ń ronú nínú tírà tó kọ ní year 1891 òun náà ní tírà Izalatul Awham ẹ jẹ́ ká lọ sí page 626 nínú ẹ̀ níbi tí Ghulam ti ń sọ fún wa láàrin méjì tírà yẹn wípé aqulu halafan billahi al-alim al-hakim olóhùn fọlọ́wọ́n bá búra bí annahu qad zaharat li mi'atul ayati samawiyyat ila al-yawm ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì èyí tó ti sánmà wá àwọn miracles àwọn mujizat àwọn karamat àwọn iṣẹ́ ìyanu èyí tọ́lọ́run fi ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ káyé máa pé ìránṣẹ́ Ọlọ́run lòun lóòótọ́ ó ní hundreds of signs ó ti ṣẹlẹ̀ léyìí tó ti sánmà wá mélòó ló pè ń bí nísìn mi'atul ayat hundreds of signs ó túmọ̀ sí pé ó lè jẹ́ 900 but kò wọ 1000 àbí ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ yẹn ká bọ́ sínú tírà tó kọ ní year 1897 ìyẹn tírà al-Istiftah Ghulam Ahmad ń sọ nínú tírà náà wípé ó ní wa wallahi òun fọlọ́n búra in ta'uddu ayatin ó ní tẹ́lá fẹ́ máa ka àwọn àmì Ọlọ́run àwọn miracles nazalat li hadha al-abdi ìtọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ fún òun Ghulam Ahmad lan tastati'u an tuhsuha ó lè ṣòǹkà ìtàn gbogbo ẹ̀yìn èèyàn ẹ̀ lè kà á tán iye àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run fi ràn òun lọ́wọ́ wa qad suffifa lahu alwanu ni'amin ma ra'aha al-khalqu wa ma dhaquha ó ní Ọlọ́run ọba àlékiọlá ó ti parí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdẹ̀ra lé òun lórí léyìí tó já sí pé gbogbo ẹ̀dá ènìyàn wọn àrírú ẹ̀ rí wọn àti tọ́rú ẹ̀ wò rí inna fi dhalika la sultanun wadihun li qawmin yatafakkarun alladhina la yusari'una litakdhibi wa yatadabbarun ó ní ṣùgbọ́n àwọn tó lójú tí wọ́n fi ń rí náà
wọ́n máa rí àwọn àmì náà wọ́n sì ní máa pé òun Ghulam Ahmad nírọ́ ẹ̀rí nínú tírà al-Istiftah page al-Istiftah page 11 bẹ́ẹ̀ ó sọ fún wa pé àwọn àmì òun Ghulam Ahmad ó ní kò ló ń kà la tu'addu wala tuhsa abẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ 100 sí ní like 900 àbí 999 ní 1891 nígbà tí ó di 1897 kò ló ń kà mọ́. nínú ìlànà tí Ghulam Ahmad gbé jáde ní iye 1899 ó sọ ń bẹ̀ pé ó ní kanat ladayya ma'rifatun qadimatun bi Abdillahi Atam wa kana muttali'an jayyidan ala ahwali li'annani لذا إنني متأسف عليه وحزين عليه أكثر لأنه طلب نبوءة تحتوي على خبر موته فمات بعد 6 أشهر من الإعلان الأخير هذا شأن وبحسب ما ورد فيه تماما ولم تتحقق هاتان النبوءتان فقط بل قد ظهرت قرابة 3000 آية في غضون 19 عاما تقريبا. Ghulam Ahmad nínú announcement tó gbé jáde ní 20th of January 1899 ó ń sọ ń bẹ̀ wípé àwọn àmì tọ́lọ́run ti fi ràn wọ́n lọ́wọ́ káyé lè gbà wípé òjíṣẹ́ Ọlọ́run lòun ṣe òun ní olùgbàlà fún gbogbo àgbáyé. ó ní àwọn àmì náà ó pọ̀ kódà wọ́n ti lé ní ó ti tó nǹkan bíi 3000 èyí tó ti hàn láàrin 19 years tóun ti ń bá iṣẹ́ òun bọ̀. ó sọ̀rọ̀ yìí ní 1899 ó láwọn àmì tọ́lọ́run fi sọ́pọ́tì òun àwọn miracles òun ó ti tó nǹkan bíi 3000 ṣẹ́gbọ́. ní 1897 kò ló ń kà á lè kà ó ní wọn à lè kà. ní ọdún 1899 ó ló ti tó nǹkan bíi 3000 ṣólóòtọ́ ni Ghulam Ahmad àbúkúrọ̀. ẹ má gbàgbé kó sọ fún wa pé ẹni orí ẹ̀ bá ti dàrú lọ́rọ̀ ẹ̀ máa ń takora wọn. ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ kí a lọ sí ọdún 1901 mélòó ni miracles Ghulam Ahmad dì níbo láti nìyẹn. ẹ jẹ́ ká wo tírà tó kọ ní ọdún náà tírà Izalatu Khata èyí tó kọ ní 1901 tírà tó fi dáná sílẹ̀ lọ́rùn púpọ̀. Ghulam Ahmad ń sọ fún wa nínú tírà Izalatu Khata in page 7 ó ní famadumtu qad talaqaytu ila hadha al-awani nahwa 150 nubu'a wa ra'aytu tahaqquqaha bikulli jala'in bi ummi aynayhi فكيف يمكن أن أرفض إطلاق تسمية النبي أو الرسول على نفسي. ó nígbà tó já sí wípé àwọn ìmísí tóun ti rí gbà àtàwọn support tóun ti rí gbà látọ̀dọ̀ Ọlọ́run léyìí tó ń tọ́ka sí pé òjíṣẹ́ Ọlọ́run lòun ó ti tó nǹkan bíi 150 prophecies àwọn àsọtẹ́lẹ̀ tó sì rí bẹ́ẹ̀. ó nítorí náà nǹkan ẹ̀ wá ní kóun má pèrè àwọn lánàbí Ọlọ́run àbí ẹni kóun kọ pípé tọ́lọ́wọ́n bá àlekí ọlá pé òun ní ànábì Ọlọ́run àti òjíṣẹ́ Ọlọ́run. so nàbí yìí lòun mọ̀nà ó ní rọ̀ṣúlù lòun kí ni à ń ṣe yín ẹ wàá ní jẹ́ kóun máa jẹ́ nàbí kóun máa jẹ́ rọ̀ṣúlù ẹ fẹ́ jẹ́ kóun ìyàwó ni àbẹ́fẹ́ jẹ́ kóun lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ọba wọn ni. torí pé kódà àwọn iṣẹ́ ìyanu tó ti tọwọ́ òun ṣẹlẹ̀ ó tó bí 150 nínú àwọn àsọtẹ́lẹ̀. ẹ rí i pé àti ayat àti karamat àti nubuat gbogbo ẹ̀ ó ń túmọ̀ nǹkan kan náà pé Ọlọ́run fi sọ́pọ́tì òun ni. so àwọn nobo àti tọ́lọ́n fi support yẹ níbi ìnísìn olóòtú nǹkan bí 150 tóun ti sọ tó sì rí bẹ́ẹ̀. ó nítorí náà kọ́ wa madama Allahu ta'ala bi nafsihi qad sammani bi hadhaini al-ismayn gbà tọ́lọ́n ti lè pè ní nàbíyù tó sì pè ń rasulu fa anna li an arfudahuma aw akhafa ghayrahu subhanahu wa ta'ala. ó nítorí náà nǹkan ṣe wá fẹ́ kóun kọ̀ jálẹ̀ ni kóun lóun ò jẹ́ nàbíyù òun ò jẹ́ rasulu tọ́lọ́n sì ti sọ òun ní nàbíyù tó sọ òun rasulu ẹ̀yìn ẹ lọ jẹ́ kó rí yín pé o. ẹ jẹ́ ká kúrò ní 1901 ká bọ́ sí 1902 ká lè bá rí iye tí àwọn miracles Ghulam Ahmad tó di nínú tírà tó kọ ní 1902 tírà náà ní Safinatu Nuhin. ẹ jẹ́ ká lọ sí page 21 bẹ́ẹ̀ nísàlẹ̀ pátápátá page yẹn ó ń sọ ń bẹ̀ wípé walaqad arsalani Allahu ta'ala ó ní Ọlọ́run bá àlékè ọlá rán òun Ghulam Ahmad gẹ́gẹ́ bí Mahdi gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud Isa ọmọ Maryam gẹ́gẹ́ bí anabi Ọlọ́run ma'a ayatin bahiratin pẹ̀lú àwọn àmì èyí tó yá ní lẹ́nu àwọn àmì èyí tí ó ṣe ní lè mà tanufu ala 10,000 àwọn àmì náà wọ́n pọ̀ débi pé wọ́n lé ní 10,000 minha ayatu ta'un nínú ẹ̀ ní àmì àjàkálẹ̀ àrùn àìsàn onígbá méjì èyí tí ó ṣẹlẹ̀ ní àsìkò ohun Ghulam Ahmad. tó mọ̀jísà Ghulam Ahmad níbi ìnísìn nínú tírà tó kọ ní 1902 Safinatu Nuhin page 21 ó ní àwọn miracles náà wọ́n lé ní 10,000. ṣé n fọkàn bá mi lọ yan ọmọ ìyá mi ní Islam.
nínú tírà Mawahibur Rahman èyí tí Ghulam Ahmad kọ ní 1903 ó ń sọ ńbẹ̀ ní page 6 wípé ó ní ya subhanallah ó ní táwọn yẹn bá bèrè lọ́wọ́ wọn pé yaquluna ma ra'ayna min ayatin wa ma ra'ayna min amrin ajib pé Ghulam Ahmad tó pé ẹlẹ́ni ọlọ́run yìí àwọn orí nǹkan kan tó tiẹ̀ ṣe tó yani lẹ́nu ó ní ya subhanallah Ghulam Ahmad ní irú èèyàn wo làwọn eléyìí gan náà ma hadhihi al-akadhib ma lahum la yakhafuna ayyam al-hasib kí ló tẹ̀yìn yẹn yìí tẹ́ bẹ̀rù ọlọ́run náà ẹ lóhun ní miracles kankan ládùúgbò tó ń ṣe yìí وقد رأوا مني أكثر من 100,000 آيات وخوارق ومعجزات ó ní bẹ́ẹ̀ sì ni ẹ̀rí pókó gbogbo ẹ̀pọ̀ níbí ó pè ní ayat ó pè ní khawariq ó pè ní mu'jizat torí pé ó ṣeéṣe kíjọ Ahmadiyya fẹ́ jiyàn. Ghulam Ahmad sọ pé adúrú àwọn iṣẹ́ ìyanu tẹ́ ẹ ti rí nípasẹ̀ ẹ̀hún èyí tó lé ní 100,000 ó ní akthar min 100,000 ayat wa khawariq wa mu'jizat àwọn miracles ọ̀hún wọ́n lé ní 100,000 miracles abẹ́rẹ́ nǹkan báyìí ọmọ ìyá mi ní 1902 ó lé ní 10,000 gbà tó di 1903 kí ló dé ó lé ní 100,000 ṣẹ́rí bí Ghulam Ahmad ṣe ń bu miracle fún rẹ̀ ó kàn ń bu hauhau ni ẹ jẹ́ ká kúrò ń bẹ́ẹ̀ ká bọ́ sí 1903 náà tíra tó kọ lọ́dún náà òun náà ní tíra tó pè ní Tazkiratu Shahadatayn nínú tíra náà page 49 bẹ́ẹ̀ ó ń sọ ń bẹ̀ wípé innahu qad zaharat ala yadi aktharu min 100,000 mu'jiza ó ní àwọn mu'jiza ẹ̀rí nísìn àwọn miracles tó ti tọwọ́ Ghulam Ahmad jáde táyé rí ó ní ó lé ní 200,000 miracles èyí tó ti tọwọ́ òun ṣe tí gbogbo èèyàn sì fojú ara wọn rí 200,000 abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ní ọdún 1903 yẹn tó sọ fún wa nínú Mawahibur Rahman tó kọ lọ́dún náà wípé ó lé díẹ̀ ní 100,000 lọ́dún náà ni àwọn miracles yẹn náà tún di 200,000 ó ló lé ní 200,000 ní 1903 yẹn bákan náà nínú tírà Tazkiratu Shahadatayn page 49 nínú the same book yìí náà nínú tírà Tazkiratu Shahadatayn yìí náà ẹ̀rọ abámi sí page bíi mélòó síwájú ẹ kúrò ní page 49 ẹ lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí page 61 kí ni àfáà Ghulam ní sọ fún wa ń bẹ̀ ó ní fakulu hadhihi al-i'tiradat ó ní títakò táwọn èèyàn ń takò ohun yìí natijatun anil jahli wal ama wa ta'annut torí pé àìmọ̀ kan dààmú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni bẹ́ẹ̀ sì ni ojú wọn fọ́ wọ́n sì ṣàyàkókò nàkí walaysa mansha'uha al-amanatu aw al-bahth 'an al-haqiqati 'inda shakhsin zaharat 'ala yadihi akthar min milyon aya ila al-an. Ghulam Ahmad sọ wípé àwọn èèyàn fóòtọ́ ni wọ́n sì lámàánà wọn àwádìí òtítọ́ wọn àfẹ́ mọ̀ wọn àfẹ́ ṣe wàhálà láti mọ̀ bóyá ẹni tí ó ń pèrè lẹ́ni ọlọ́run yìí ṣọ́lọ́run ló ràn lóòótọ́ ó nítorí pé ọlọ́run bá ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn mùjísà àwọn àyà àwọn miracles àwọn sáyẹ̀nsì ọlọ́run ti fi hàn láti pàṣẹ ń láwọn sáyẹ̀nsì tó já sí pé ó lé ní 1 million subhanallah àwọn sáyẹ̀nsì náà wọ́n lé ní 1 million ẹ̀rí abẹ́rẹ́ nǹkan báyẹn yẹn yá mi ní Islam ní page 49 nínú tírà Tazkiratu Shahadatayn wọ́n lé ní 200,000 nígbà tó dẹ̀ dé page 61 ó ní wọ́n lé ní 1 million signs ṣé ó ti yé wa nísìnyí yẹn yá mi ṣé kadhib ní Ghulam Ahmad àbí kadhab àbí kadhub èyí tẹ́ bá fẹ́ mbẹ́ òun náà ní ẹ pé ṣé ó yé wa nísìnyí gbàngbàngbà lọ́dún kan náà miracles náà ó kàn ń rọ̀ ní bí òjò ṣe pé tẹ́lẹ̀ yìí gan ojú tọ̀pọ̀lọpọ̀ àwọn anábì ọlọ́run lọ lóòótọ́ wal iyasu billah ìjọ Ahmadiyya ẹ rọra dẹ̀ díẹ̀ ẹ sọ fún anábì yẹn ní kó dẹ irọ́ yìí díẹ̀ ẹni kó dẹ irọ́ yìí kó dẹ̀ díẹ̀ torí pé ó ti pọ̀ jù tí yóò bá ti gbọ́ òkun kó ti di pòfẹ́sọ̀ nínú irọ́ pípa kó dájú bẹ́ẹ̀ lọ mi rò pé yóò bá adé lẹ́fù ti Ghulam Ahmad yìí ìjọ Ahmadiyya sójú òtì yẹn ni ṣé ẹ ní ojú táǹtì ni torí pé bí yóò bá ti lójú tì ìjọ tó lè máa sọ wípé ọlọ́run ń yọ wá lóòótọ́ bí olè ṣe máa ń yọ wá tí ó ra yọ kúlúkúlú tẹ́ ẹ̀ nímọ̀ tí ó fi wọlé sí yín lára bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ń yọ wá níjọ Ahmadiyya tó ń sọ̀rọ̀ eléyìí lẹ́nu sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní wa ma qadarullaha haqqa qadri àwọn yìí wọn àmàmà pàtàkì ọlọ́run wọn àbàbàrà ọlọ́run wọn àsì má títóbi ọlọ́run rárá
Ọlọ́run ní ká má fi àpèjúwe lélẹ̀ fún wọn Ọlọ́run. Àwọn ní torí pé Ọlọ́run sọ pé Allahu nuru samawati wal ardi, Ọlọ́run fi rẹ̀ wé nǹkan kan nínú àwọn ẹ̀dá, ó fi ìmọ́lẹ̀ ara ẹ̀ wé nǹkan kan nínú àwọn ẹ̀dá ẹ̀ tó dá. Torí náà nǹkan kò sí tó burú táwọn bá fi Ọlọ́run wé octopus. Ìjọ Ahmadiyya ní kò sí tó burú táwọn bá fi Ọlọ́run wé olè, gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé divine manifestation page 3 àti ìwé atajalliyatul ilahiyya Arabic divine manifestation nìyẹn page 2. Wọ́n ní kò sí tó burú táwọn bá fi Ọlọ́run wé ọlọ́dẹ, kò sí tó burú táwọn bá fi Ọlọ́run wé lion, kò sí tó burú táwọn bá tiẹ̀ fi Ọlọ́run wé gbogbo tó dá, ìbàjẹ́ gbẹ́, ìbàjẹ́ lẹ́dẹ̀, ìbàjẹ́ kìnìún. Bóyá ń bèèrè lọ́wọ́ mi pé ń bo làwọn ọ̀rọ̀ yẹn wá, mò ń bọ̀ ń bẹ̀ ṣe àpé mo ní mi ò tí ì sọ̀rọ̀ nípa àkídà Ahmadiyya gangan. Àwọn èyí tí mò ń ṣe wọ̀nyí mò ń sọ àwọn ọ̀rọ̀ yẹn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni pé kò yẹ ká dààmú ara púpọ̀ láti máa ṣàjàngbìlà pé ṣé Mahdi ni àbí èṣe Mahdi, kò tí ì kàn yẹn, kò tí ì kàn yẹn. N tó kọ́kọ́ ṣe pàtàkì ni pé ẹ jẹ́ àwò wa ẹni tó pèrè ní Mahdi, ẹ jẹ́ ká wo bí tí ronú, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ara ẹ̀ tó sọ tó fi dára ẹ̀ lẹ́jọ́, yẹn ló pàtàkì jù. Ká má ti dààmú ara lórí ọ̀rọ̀ pé ṣànàbí ni àbí kì í ṣànàbí. Láàrin ọdún kan náà òní miracle ẹ̀ ló kò ní 200,000 tó di more than 1 million miracles. Ṣẹ̀rí pé eléyìí pọ̀ ìjọ Ahmadiyya, eléyìí pọ̀ púpọ̀. Ẹ jẹ́ ká kúrò nínú tírà Tazkiratu Shahadatayn níbi tí a ti rí miracles Ghulam Ahmad tó lé ní 1 million gẹ́gẹ́ bó ṣe sọ fún wa ní page 61 bẹ́ẹ̀, ìyẹn ní 1903. Kábọ̀ sí ìwé tó kọ ní 1906 èyí tó pè ní atajalliyatul ilahiyya. Ẹ jẹ́ kí a wo page 19 bẹ́ẹ̀, kí ló sọ? Afa Ghulam sọ wípé ويقابلها نبوءات تنوف على 10,000 ويشهد على تحققها مئات الألوف من بني البشر الذين ينتمون إلى جميع الفرق والملل من المسلمين والهندوس والمسيحيين. Ghulam Ahmad sọ pé nínú àwọn prophecies tó ti wá sí mọ̀ṣẹ́, bẹ́ẹ̀ sì nínú miracles náà ni prophecies wà, kéèyàn sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀. Ó nínú àwọn prophecies àwọn àsọtẹ́lẹ̀ tó sì rí bóun ti ní yóò rí gan, léyìí tí ó mọ́lẹ̀ fún gbogbo èèyàn láti rí bí oòrùn ọ̀sán, olólé ní 10,000. Ẹ gbọ́ àwọn prophecies ẹ̀ èyí tá a sọ wípé àwọn àsọtẹ́lẹ̀ tó sọ pé nǹkan bíi 150 nínú ẹ̀ lòun ti realize pé bóun ti sọ pé yóò rí náà lórí ní ọdún 1901 náà tíra Izalatu Khata page 7. Nígbà tó di 1906 nínú tíra Tajalliyatul Ilahiyya ó ní àwọn prophecies náà èyí tóun ti rí tó come true gẹ́gẹ́ bóun sọ pé yóò ṣẹlẹ̀ wọ́n lé ní 10,000, kì í ṣe ordinary 150 mọ́, ó sì fò lọ sí 10,000 prophecies. Bákan náà tá bá kúrò ńbẹ̀ tá bọ́ sínú tíra mi nínú tíra yẹn náà ni Atajalliyatul Ilahiyya. Ẹ jẹ́ ká wo page 23 ńbẹ̀. Afa Ghulam Ahmad sọ fún wa ní 1906 wípé ó lóun ti sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ pé nínú tíra àwọn Nuzulul Masih òun jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn miracles òun Ghulam Ahmad àwọn signs òun ó lé ní 10,000. ó ní waqad dhakartu fi hadha al-kitabi anna ayati balagat 10,000 aya misalan faqat. ó ní gẹ́gẹ́ bí àpèjúwe lásán ni o, 10,000 tóun sọ yẹn ó ní òun kàn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ká tiẹ̀ sọ díẹ̀ fáwọn èèyàn ní kórìí wọ́n lè pè àwọn signs òun kì í ṣe 10,000 nìkan o. wa illa idha sujjilat jami'u tilka al-ayati fi kitabin labalaga adadu mujalladati nayifan wa alfa mujalladin. ó ní gbogbo sáyẹnsì òun Ghulam Ahmad tán bá ń rìkọ́dù ẹ̀ sínú ìwé tábàlà fẹ́ kọ gbogbo ẹ̀ sílẹ̀, tábà bẹ̀rẹ̀ sínú mọ́lẹ̀ ẹ̀kọ́ kan pé ńjọba yìí o òun sọ pé òjò rọ̀ òjò sì rọ̀, ńjọba yìí o obìnrin tó lóyún yìí ọmọ ọkùnrin ni ó bí ó sì bí ọkùnrin, ńjọba yìí o obìnrin tí kálukú ti rò pé kò ní bímọ lòun bá sì sọ pé yóò bímọ sí bímọ tó láàsì, tóun wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn sáyẹnsì oríṣiríṣi níjọba yìí o àjàkálẹ̀ àrùn yóò bẹ̀rẹ̀ nílùú báyìí o, táwọn ń ka àwọn sáyẹnsì òun Ghulam Ahmad yẹn tá à ń ka lọ tá à dákẹ́ táwa fẹ́ kọ gbogbo ẹ̀ sínú ìwé kan. ó ní ìwé tá a kọ àwọn miracles òun sí yóò lé ní 1,000 volumes. ó ní labalaga adadu mujalladatihi nayifan wa alfa mujalladin. ó ní yóò lé ní 1,000 volumes. ìwé ìdì kọ̀ọ̀kan ìwé bíi 500 pages ẹ wà kọ 1,000 volumes. subhanallah. ìjọ Ahmadiyya ṣé lè inú òtún apọ̀ báyìí lẹ́ẹ̀kan àrí miracles 1 million. ok ẹ kà ó yẹ ká 1 million yẹn fún wa. ẹ tiẹ̀ ká 100,000 miracles Ghulam Ahmad fún wa ẹ tiẹ̀ ká ẹni kí Ahmadiyya máa mention ẹ challenge wọn bẹ́ẹ̀ yẹn ń gbòòrò ẹni kí wọ́n ká 1 million miracles. a ti sọ fún àwọn àbí wọn dá wọn tó bẹ́ẹ̀ kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ láti mú wa wọ́n máa ń dọ́jú question yẹn ni. ó dá nísìn 1,000 volumes jù bẹ́ẹ̀ lọ gan akílẹ̀ fẹ́ kọ sínú ẹ̀tọ́ tó yẹn ẹ fẹ́ pìtàn gbogbo ayé ni ìjọ Ahmadiyya miracles Ghulam Ahmad lásán yóò kún 1,000 volumes
bí ká máa kàn ra máa list ẹ̀ pé ení èjì ẹ̀ta kí lè fẹ́ máa kọ́ ta ló bẹ́ẹ̀ ń tafsiri ṣe ta ló rẹ̀ ní gbogbo wọnàwọnà tó ń bá kiri yẹn Ghulam Ahmad ó ló máa lé ní 1000 volumes eléyìí pọ̀ ó ní fa al-yumkin an yatadaffaqa al-ghayb al-mutamawwij ala hadha an-nahwi ala muftari ó ní torí náà nǹkan gbà tí miracles ń lè pọ̀ débi tó pọ̀ dé yẹn tó ń bá jókòó rọ ni Ọlọ́run ní fi àwọn àṣírí kọ̀kọ̀ tó tó báyìí kò ní fi hàn òun ẹ dákun òun nìkan ni ó kàn máa sọ ọ̀rọ̀ bíi alágbègbà bí àwọn awòṣẹ́ ṣé Ghulam Ahmad nìkan lẹni tí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àìmọye àwọn alágbègbà tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ tí ó sì rí bẹ́ẹ̀ àkùn wọn lẹ́ni Ọlọ́run àsìkò wọn lólóòótọ́ torí kọ́ ọmọ yẹ ìṣù ni wọ́n àlùjànnú ni wọ́n ń bá daṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ sì ni fazaduhum rahaqa ẹni ìbínú Ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ Ọlọ́run kó má ṣe wá ní ẹni ìbínú ẹ̀. ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ yẹn náà ká kúrò lórí ọ̀rọ̀ 1000 volumes tí Ghulam Ahmad sọ pé kò lè gba miracles tóun ṣe táwọn bẹ̀rẹ̀ sí ní lè ṣẹlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan irọ́ ńlá ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ká bọ́ sí 1907 tí Ghulam Ahmad kọ tírà Haqiqatul Wahyi ẹ jẹ́ ká lọ sí page 52 níbẹ̀ nísàlẹ̀ pátápátá níbi footnote ńbẹ̀ ó ní لو أدت آيات الله التي ظهرت تأييدا لي إلى اليوم لكانت أكثر من 300 آية ó ní tí abala ó máa ka òǹkà àwọn àmì Ọlọ́run èyí tó Ọlọ́run fi support òun tí ṣe miracles ó ní yóò ju 300 lọ لكانت أكثر من 300 آية yóò ju 300 lọ àbẹ́ gbọ́ àwọn àmì Ọlọ́run tó hàn tó Ọlọ́run fi support Ghulam Ahmad kì í ṣe thousands mọ́ kì í ṣe 1 million mọ́ kí ló tún dì nísìnyẹn ọmọ ìyá mi ó ní yóò lé ní 300 nítorí kọ síbẹ̀ fúnra ẹ̀ náà nìyẹn o fúnra rẹ̀ náà ni ó ní yóò lé ní 300 signs ọdún wo ló sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ náà ní 1907 Ọlọ́run kó má rẹ̀ wá ńlẹ̀ o Ọlọ́run Ghulam Ahmad relegate ẹ̀ from more than 1 million miracles and verses from more than 1 million miracles and signs Ọlọ́run wá reduce ẹ̀ sí 300 péré àpàdà sí abúlé eléyìí Ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. ẹ jẹ́ ká kúrò ní page 52 yẹn ká lọ sí page 73 ká gbọ́n tí àfa Ghulam ń sọ níbẹ̀ nípa àwọn sáyẹ̀nsì ẹ̀ ṣe rí nǹkan bẹ́ẹ̀ nísìn miracle Ghulam Ahmad ó fò fẹ̀rẹ̀ láti ó já wálẹ̀ láti 1 million signs láti 1000 volumes even more than that Ọlọ́run wá reduce ẹ̀ sí 300 miracles péré ní 1907 àkíló dé àpàdà sí aburú náà lélẹ́yìí àfa Ghulam ní page 73 nínú tírà Haqiqatul Wahyi yẹn kan náà ó sọ ń bẹ́ẹ̀ ó ní la amkanani al-qawlu halafan ó ní law ahsaytuha wahidatan ba'da ukhra tó ń bá fẹ́ ka àwọn miracles òun Ghulam Ahmad la amkanani al-qawlu halafan billahi an innaha tazidu ala 300 aya tẹ́ẹ̀fì mà pé kò ṣe mistake nípa tí mo kà lẹ́ẹ̀kan yẹn torí pẹ̀lú mi lè sọ pé 300,000 ló fẹ́ sọ kódà tó bá jẹ́ 300,000 gan ṣé ó túmọ̀ sí pé ó ti tó 1 million tí àkọ́kọ́ rí ní 1903 nínú tírà Tazkiratu Shahadatayn page 61 kò tí ì tó ọ̀rọ̀ yẹn náà ló tún sọ ní page 73 Haqiqatul Wahyi yìí ó láwọn miracles ohun tó máa fẹ́ máa kà á lé ní 300 signs kí ló ṣẹlẹ̀ gan sí Ghulam Ahmad ṣe rí pé ọ̀gbẹ́ni lárùn ọpọlọ gẹ́gẹ́ bó ṣe sọ tòró ti sọ fún wa tẹ́lẹ̀ bó ṣe sọ fún yín pé ó lẹ́ni tó ń bá ń sọ̀rọ̀ tọrọ ẹ̀ bá wa ń takora wọn ó ní ẹ tètè fura sóńtọ̀hún yẹn kẹ́ ẹ jẹ́ kó tètè yé yín wípé ẹni náà ń kọ́ o ṣe ló ní àrùn ọpọlọ o làákàyè ń dun onítọ̀hún yẹn ni o ká tètè fura sí irú èèyàn bẹ́ẹ̀ ó lẹ́ni tọrọ ẹ̀ bá ń takora wọn ẹ ti mọ̀ pé òpòrọ̀ èèyàn lónítọ̀hún yẹn ó ní tóun bá ń ka àwọn miracles òun ó ní alẹ́ ní 300 signs and miracles. Inú tírà Haqiqatul Wahyi page 73 ṣe pé àpàdà sí abúlé lẹ́yìn náà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú the same book náà ẹ kúrò ní page 73 ẹ jẹ́ ká lọ sí page 148 gbogbo wọn yìí mo ṣiṣẹ́ débẹ̀ fúnra mi ni mò ń kà lọ títí tí mo fi ń fìdí àwọn nǹkan tí mo ń sọ yìí múlẹ̀ ni. Ní page 148 nínú tírà yìí bákan náà yẹn tírà Haqiqatul Wahyi kí ni àfa Ghulam kí ni wọ́n sọ fún wa ń bẹ̀ mélòó ni wọ́n fi miracles wọn. Ghulam ní wa qad azhara Allahu ta'ala li izhari sidqi Ọlọ́run ọba àlekè láti fi hàn láti lè fi ìdí òtítọ́ òun Ghulam Ahmad múlẹ̀ fọ́mọ aráyé kán lè tẹ̀lé òun gẹ́gẹ́ bí olùgbàlà. Akthara min 300,000 ayatin minas sama àwọn miracles òun èyí tó pọ̀ tó lé ní 300,000
èyí tó sọ̀kalẹ̀ nínú àwọn àmì tó tọ̀dọ̀ Ọlọ́run wá abẹ́rẹ́ nǹkan báyìí 300,000 signs and miracles nínú ìwé kan náà page 52 page 73 ó láwọn miracles òun wọ́n lé ní 300 nígbà tí ó dẹ̀ ṣe gàdà tí ó dé page 148 kí ló wí o ó láwọn miracles yẹn wọ́n lé ní 300,000 kí ló kọlu Ghulam Ahmad gan-an èèyàn máa yá mi ní ẹ̀sìn Islam ṣé wọ́n yá lọ́wọ́ ó yá owó yẹn láti fi kọ tírà ẹ̀ ní àbọ̀hún fúnra ẹ̀ náà ló kọ kò tí ì máa lórí yẹn nìkan jàre ẹ jẹ́ ká tún lọ wo page kan náà nínú ìwé yìí náà Hakikatul Wahyi ẹ jẹ́ ká lọ sí page 462 kí ló wà ń bẹ̀ page 462 níbi tí àfáà Ghulam Ahmad níbi tí ó ti ń sọ fún wa pé ó ní wa aqulu halafan billah òun fi Ọlọ́run bá búra ẹ̀rí ká búra yìí kì í pẹ́ sí lẹ́nu rárá bẹ́ẹ̀ ni ẹ máa yá mi nẹ́sìn Islam ẹ má jẹ́ ká gbẹ̀tàn jẹ pẹ̀lú ìbúra àìmọye èèyàn tí Ọlọ́run búra lórí irọ́ ó pọ̀ jàre àìmọye wà láì tàláì ṣùgbọ́n nǹkan burúkú ni bẹ́ẹ̀ ni ẹni bá fẹ́ búra kó búra lórí òtítọ́ bó tilẹ̀ já sí pé kò tiẹ̀ tó dá kí ẹ̀ máa búra gbogbo gbà pàápàá jùlọ nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan kí ẹ̀ máa búra kò bá wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ bá fẹ́ búra kó búra lórí òtítọ́ ṣùgbọ́n pé èèyàn ló ń búra lórí irọ́ bẹ́ẹ̀ sì ni ẹni ìyà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run kó má ṣe wálé ní ìyà kò dáa kí ẹ̀ máa búra kọ́rọ̀ má ti ṣẹlẹ̀ wà láì tàláì so ọ̀pọ̀ tó ń búra lórí irọ́ bẹ́ẹ̀ yẹn ẹ má ti ká gbẹ̀tàn jẹ pẹ̀lú ọ̀rọ̀ wọn ẹlòmí lè máa búra pé wà láì tàláì òun rà ànábì lójú oorun ànábì ní gbogbo ojoojúmọ́ o kóhun tó sùn kó máa kí 1,000 raka ànábì fẹ́ pa ẹ́ nìyí ànábì wò lórí ẹ̀kẹ́ 1,000 raka lójú ayé ẹ̀kẹ́ òun gan kìkì 1,000 raka so ó tún máa pé kàtìkàtì ló ń tọ́ yẹn bá kiri yẹn ìríkùrì lórí kì í ṣe ànábì sallallahu alaihi wasallam torí pé ànábì ò ní ṣiṣẹ́ kó parí iṣẹ́ lójú ayé ẹ̀ pẹ̀lú al-yawma akmaltu lakum dinakum kó tún wá di ẹ̀yìn ẹ̀ kó máa wá fáwọn èèyàn sọ̀rọ̀ àti fàátì kó ní sọ̀rọ̀ àti fàátì yẹn ó ṣe déédéé ládàá Kùránì 6,000 ànábì kọ́ nìyẹn ṣètánì nù kì í ṣe ànábì. Ghulam Ahmad sọ ní page 462 nínú tírà Hakikatul Wahyi ó ní wa aqulu halafan billah ó lóun fọlọ́run ọba búra òun lè fọlọ́run búra alladhi nafsi biyadihi ọba tó ní ẹ̀mí òun innahu huwa alladhi ba'athani òun lọ́lọ́run tí ó gbé òun dìde wa huwa alladhi sammani nabiyyan ọlọ́run ló sọ òun láà nàbí ọlọ́run pé òun ní nàbí wa huwa alladhi da'ani masihan mawuda ọlọ́run ló sì sọ òun ní al-masihul mawud Isa ọmọ Maryam táyé ń retí wa qad azhara li tasdiqi ayatin azimatan ó ní ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì hàn láti lè jẹ́ kí ayé gbà òun lóòótọ́ yablugu adaduha 300,000 ó láwọn sáyẹ̀nsì yẹn náà àwọn miracles tọ́lọ́run fi support òun Ghulam Ahmad ó lé ní 300,000 ẹ̀rí pé nínú tíra kan náà nísìn àrí nínú tíra Hakikatul Wahyi page 52 àti page 73 ó ní sáyẹ̀nsì yẹn ó lé ní 300 nígbà tó dé page 148 àti page 462 níta bá ń bẹ̀ ni pé àwọn sáyẹ̀nsì yẹn wọ́n lé ní 300,000 ẹ̀rí pé kí ló kọlu Ghulam Ahmad báyìí ẹ̀yọ́ mọ̀ yá mi ní Islam ẹni tó ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀ ń takora wọn bí irú eléyìí tá à ń rí yìí ǹjẹ́ ní náà yẹ ẹlẹ́ni tó yẹ ká gbà gẹ́gẹ́ bí olóòótọ́ ẹ̀yin náà ti mèsì jàre ṣùgbọ́n ká tó dààmú ara wa jìnnà Ghulam Ahmad ti fúnra wa ó ti fúnra ẹ̀ fèsì ó ní tẹ́bá ti rí tọ́rọ̀ yẹn ń takora wọn kẹ́ ẹ̀ mọ̀ pé òpùrọ̀ ló ní tọ̀hún yẹn ó ní torí èèyàn bá sì yí kéèyàn yí awèrè ká máa gbá bọ́ọ̀lù nù làákàyè ẹ̀ ó ní ẹ mọ̀ wípé kò ní máa sọ̀rọ̀ tí yóò máa jára wọn níyàn tí yóò máa takora wọn ẹ ṣé o àfàgùlá. lẹ́yìn gbogbo eléyìí tá a ti rí sọ yìí ǹjẹ́ ó tún kọ àwíjàre kan fún ìjọ Ahmadiyya àti àwáwí láti máa wí léyìí tí wọ́n máa fi gbé irọ́ ànábì òpùrọ̀ tí wọ́n tẹ̀lé ìyẹn Ghulam Ahmad lẹ́sẹ̀ ṣó tún kún kankan tí ìjọ Ahmadiyya tún lè rí sọ lẹ́yìn gbogbo eléyìí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin tá a wí yìí aliuma Muhammad sallallahu alaihi wasallam wọ́n sún wọ́n dá àwọn dáadáa wọ́n sì ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo wọn yìí tá a sọ yìí ló ń fìdí ẹ̀ múlẹ̀ wípé òpùrọ̀ ni o ìránṣẹ́ ìṣù ni kì í ṣòjíṣẹ́ Ọlọ́run torí pé àwọn ọ̀rọ̀ ẹ̀ náà la fi ń dá lẹ́jọ́ àbẹ̀ gbọ́ pé mo sọ pé àfa mùsùlùmí kan sọ báyìí láti gbà mo ti ń sọ̀rọ̀ tí mo bá mu wá mi ò mí ni ẹ̀ láti lò bí ó ṣe pé mo kàn fi ṣàkàwé ọ̀rọ̀ ni ṣùgbọ́n yìí tá à ń lò gẹ́gẹ́ bí evidence gangan òun náà làwọn ọ̀rọ̀ Ghulam Ahmad torí pé ìdá ahun òun náà la fi pa ahun torí náà ń kọ́ ìjọ Ahmadiyya bẹ́ẹ̀ bá ní èsì tẹ́lẹ̀ fọ̀ sí gbogbo ohun tí mo sọ yìí ẹ sọ pé ò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yóò gbọ́ ẹ̀yin náà sọ tí yín síta ẹ sì jẹ́ kókó tẹ̀ mí lọ́wọ́ ẹ jẹ́ kí n wà náà wọn tí ọ̀rọ̀ náà ó kọ́kọ́ tẹ̀ lọ́wọ́ kémi náà lè bá yín spread ẹ̀ ká gbé fáwọn èèyàn pé ẹ gbọ́ o wọ́n ti fún wa lésì o káyé lè mà wípé orí òótọ́ lẹ wà ṣùgbọ́n tẹ́ ẹ bá wá nílè ṣe bẹ́ẹ̀ ẹ ronú sí tí mo sọ yìí ẹ má rí gẹ́gẹ́ bí èébú ẹ má rí gẹ́gẹ́ bí ìtàbùkù ẹni àbí ìtú àṣírí ẹni àbí ìbanilójú jẹ́ nígbà tí Al-Qur'ani bá ń sọ̀rọ̀ nípa àwọn kèfèrí nínú Al-Qur'ani nígbà tí Ọlọ́run bá lè kẹ́lẹ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn kèfèrí
nínú tírà tó fi rán ànábì wa sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ Ọlọ́run máa ń tú àṣírí àwọn kèfèrí tó ń sọ fún wa pé ẹ̀rí pẹ̀ nílà kàyè kí ló tẹ́ sọ Ọlọ́run di méjì tẹ́ sọ Ọlọ́run di mẹ́ta kèfèrí ò gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ń tàbùkù òun torí wípé Ọlọ́run ọba àdékíọ́lá ṣe ló ń ṣe bẹ́ẹ̀ ní títorí pé ó fẹ́ dáadáa fún gbogbo ẹ̀dá ẹ̀ inna Allaha kataba al-ihsana ala kulli shay Ọlọ́run ní wala yarda li ibadihi al-kufr Ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn ṣàìdá pàápàá jùlọ kéèyàn ṣe kèfèrí pẹ̀lú òun inna Allaha la ya'muru bil fahsha Ọlọ́run ò pani láṣẹ pé kéèyàn má ṣe bàjẹ́ bó ṣe wù kí ìbàjẹ́ náà lè kéré tó sọ̀tòrí náà nǹkan kèfèrí yòówù tó bá ń rí nírìí wípé wọ́n á ń yẹ̀yẹ́ àwọn Ọlọ́run ọba wa bẹ́ẹ̀ irú wọn ni wọ́n á takú lele sórí àìdá tí wọ́n wà wajahadu biha wastayqanatha anfusuhum bẹ́ẹ̀ sì ni lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ òótọ́ náà wọ́n tún wá takú pé aláàní gbọ́ ànígbà ni wọ́n mọ̀ o ṣùgbọ́n nítàbòsí àti kọjá àlà nítàbòsí àti ìkọjá àlà òun náà ló mú wọn takú lele sórí in tí wọ́n ń ṣe wípé aláàní fi bẹ̀ sílẹ̀ kì í ṣe pé òótọ́ yẹn ò tí ì yé wọn. ẹni yòówù tó bá takú lele lẹ́yìn ìgbà tó òótọ́ ti yé tóun náà sì ló làákàyè lórí ọ̀rọ̀ tí wọ́n bá a sọ yálà wọ́n sọ pẹ̀lú ohùn tútù ni àbí pẹ̀lú ohùn líle torí yẹn gan kò yẹ kó jẹ́ ìdènà fún ìjọ Ahmadiyya láti tẹ̀lé òótọ́ tá à ń sọ ohùn tá ànábì wọn fi ń sọ̀rọ̀ nínú àwọn tírà rẹ̀ ohùn tó le ní ohùn mímáa bú àlèhùnmá mímáa ṣe ìpè ńláńlá kàǹkàkàǹkà fún wọn èyí tẹ́mi wá ń sọ yìí kò yẹ kára ó ta yín o ẹ má jẹ́ kára ta yín tára bá jẹ́ wá ń ta yín mo ní ẹ má bínú mò ń nà yín nípa sán ọ̀rọ̀ náà ní kẹ́lẹ́ bá yí padà nítorí wípé dókítà àtàláìsàn tó fẹ́ gún lábẹ́rẹ́ wọ́n yìí fojú rẹ̀ wora wọ́n gbà mí aláìsàn kì í fojú rẹ̀ wo dókítà ẹ̀ pàápàá jùlọ tó bá já sí wípé yóò mú ní tipátipá láti ṣe àwọn nǹkan kan tí ara aláìsàn ò fẹ́ gbà ṣùgbọ́n tí nǹkan náà bá bọ́ sí lára tán ó mà di tiẹ̀ torí náà nǹkan dókítà yín ni mo jẹ́ o tí mo fẹ́ wá ìwòsàn fún yín pẹ̀lú àánú Ọlọ́run àtàṣe Ọlọ́run àti díẹ̀ tó fi mà mí nínú àléfìbá àtàṣà torí náà nǹkan ẹ má fojú aburú wò mí ẹ má bínú mi ẹ gba òtítọ́ yìí torí pé bá a gún ata lódó bá a lọ ata lọ́lọ́ iṣẹ́ tata ń ṣe òun náà látà ó ṣe ohun tutù ohun le wọ́n ń bú wa wọ́n rọra mu sí wa lọ́pọlọ fẹ́rẹ́fẹ́ kò sí yàtọ̀ ń bẹ ọ̀rọ̀ lọ̀rọ̀ ń jẹ́ tó bá ti já sí pé òótọ́ lọ̀rọ̀ náà kódà tó bá ti wá jì á fi pẹ́ni tó sọ̀rọ̀ kò lẹ́kọ̀ọ́ àbíkẹ́ òun bú wa kí yẹn má di wa lọ́wọ́ láti gba òótọ́ tó ń bẹ nínú tó sọ ọlọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ lọ́mọ wípé lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ́ òótọ́ tẹ́ wá takú lé nílé pé aláàní tẹ̀lé níṣẹ́ Ghulam Ahmad iṣẹ́ kẹ́kẹ́ báwọn mi ṣe ń sọ náà àwọn Ahmadiyya yẹn àwọn tá a jọ wà lórí group ẹ̀mí àtakú lé nílé pé àníṣẹ́ láyé òun ò béèrè ìmọ̀nà kankan má lọ́dọ̀ Ọlọ́run láti tẹ̀lé lóbi Ghulam Ahmad náà ló máa tẹ̀lé títí tó máa fi kú ẹ̀rí nǹkan àwọn ọmọ skul yẹn o àwọn graduate ẹlòmíní masters náà wọn ló takú lé nílé pé kò sí ìmọ̀nà bí kankan má ọ̀dọ̀ Ghulam Ahmad ní ìmọ̀nà parí sí Ghulam Ahmad yẹn ló máa kó àwọn wọ àlìjánnà sẹ́rí ìyàrá àwọn yìí ó wà pọ̀ ọlọ́ni wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwan fanzuru kayfa kana akibatul mufsidin inú suratul namli ọlọ́run bá lè kí ọlọ́run sọ bẹ́ẹ̀ ní àyà 14 bẹ́ẹ̀ wípé wajahadu biha wastayqanatha anfusuhum nínú àwọn tá à ń wí wọ̀nyí ẹlòmíì ti gbọ́n tá à ń sọ ó sì mà kó tọ́ ni Ghulam yìí lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀ takora wọn àjẹkórí ẹ̀ yìí nìyẹn torí òun ló sọ fún wa pé ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá ti ń takora wọn onítọ̀hún láti jẹ́ ọlọ́dẹ orí ó ní láti jẹ́ agánigan ó ní láti jẹ́ ẹni wèrè ń ṣe díẹ̀díẹ̀ tí ò bá máa ṣe púpọ̀ torí náà ńkọ́ ó yẹ kí á jìnnà sí irú èèyàn tó rí báyìí ni ṣùgbọ́n ẹni tó mọ̀ tó tún wá takú pé èyí tó ń máa ṣe ni òun ní padà níbi tó ń wà Ọlọ́run ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ zulman wa uluwa ní ti tàbùsí àti ìṣe mọ́tòmọ́tò fanzur kayfa kana akibatul mufsidin ìwọ máa wo àti bọ̀tán rú àwọn èèyàn bẹ́ẹ̀ tó nìyẹn ló wá ṣòro jù ẹni ó sì wà ń bẹ̀ náà tí kò gbọ́ òótọ́ n tó dáa ni kóun náà wádìí òótọ́ nínú n tó fẹ́ ṣe torí pé n ta bá fẹ́ ṣe n tó ṣe pàtàkì ní kéèyàn mọ̀ a gbọ́dọ̀ ya mọ̀ mú kí wọ́n máa tàn wá ká sì máa tẹ̀lé wọn káàkiri bíi àgùntàn mo bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kó ṣiṣẹ́ ìmọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn Ahmadiyya kí wọ́n di ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tòótọ́ tí ò tún ní mú anabi òpùrọ́ kankan bíi ti Ghulam Ahmad ní ẹni ọlọ́ kó sì ṣọ́ ìmí àti gbogbo ẹ̀yin olùgbọ́ mi kúrò níbi ìṣìnà lẹ́yìn ìmọ̀nà
títí dìgbà tí a ó tó pàdé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.